Mkiwa lọ́pọ̀lọpọ̀. Mo fi ayé táwa, mo fi ń kí wa. Ẹ bá mi máa darapọ̀ mọ́ wa. Ẹ bá mi darapọ̀ mọ́ wa. Ẹ bá wa ṣe ètò yìí. Ẹ káalẹ́, ẹ kú àtàárọ̀. Mo kí ọ̀gá mi Ọláyọmí Kóìkì, adarí ètò mi, ọ̀gá mi, aṣíwájú wa. Ọlọ́run bá mi máa pèsè fún yín, Ọlọ́run máa dáàbò bò yín. Mo kí yín káàkiri gbogbo àgbáláyé pátápátá káàbàtà. Ẹ bá wa darapọ̀ pátápátá. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ, Ọlọ́run bàbá tó láyé á wà pẹ̀lú wa, a kú iṣẹ́ àtàárọ̀. Mo kí wa ní gbogbo ibi tí a bá wà. Ọ̀gá mi Ọláyọmí Kóìkì, àánú Ọlọ́run máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ẹni rìn gbé sọnù bí èso bí ọmọ, àti gbogbo ojú tó ń wò mí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín. Gbogbo bó ṣe léwu kó ṣe tó láyé, gbogbo wàhálà tẹ́ ṣe lórí Yorùbá nation àti gbìyànjú nípa tẹnu àti nípa tara, Ọlọ́run á bá mi san yín lẹ́san dáadáa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìgbà tó orílẹ̀-èdè bá tún máa wá dúró, àní fi yín ṣàwátì, ẹni fèmí náà ṣàwátì pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀lúmọ́. Wọ́n nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wá ṣàwátì. Ọláyọmí Kóìkì Media, ẹ bá wa tẹ̀lé wọn, kẹ́dẹ̀ bá wa máa tẹ̀lé, ẹ bá wa subscribe sí YouTube wọn. Nínú àwọn ìkàn tó ju ìkàn lọ, nínú àwọn ìmọ̀ tó ju ìmọ̀ lọ, nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dágájíá tó dáńtọ́, òun ni Kóìkì Media. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní yàjóyàjó, tẹ́ bá fẹ́ gbọ́, àfi kẹ́ dé orí ètò Kóìkì Media. Ẹ bá ń bẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní káàkiri àgbáláyé, ẹ dórí ètò Kóìkì Media, ẹ bá ń bẹ̀. Mo fi àsìkò yìí mo fi ń kí bàbá wa Professor Banji Akíntóyè Grandpa, a kí wọn lọ́pọ̀lọpọ̀. Mo ń fi ọlá wọn mo fi ń kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò pátápátá. Mo ń fi ọlá wọn mo fi ń kí gbogbo wa láti bẹ̀, mo fi ń kí wa. Mo wá fi bàbá náà mo fi ń kí bàbá mi sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àánú Ọlọ́run kó máa bá mi bá wọn. Àlàáfíà tó péye kọ́ ló máa mi ṣe fún bàbá Akíntóyè. Ẹ̀mí gígùn kọ́ ló máa mi ṣe fún wọn. Àní fi wọ́n ṣàwátì báyìí. Sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ aládìkún, akíyín, agẹ̀yìn, adẹ̀kú oríire ọjọ́. Ẹ ti ṣàdéhùn pẹ̀lú Ọlọ́run pẹ̀lú wa. Ẹni pé ká máa nìṣó, ẹ̀ ń tẹ̀lé wa. Ẹni pé ó yá ká máa tẹ̀lé yín. Lídà àgbà níyìn, àní fi yín ṣàwátì, ẹ̀ ní yọ sọnù pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìgbòho Òòṣà, bẹ́ẹ̀ ni kábíyèsí ọ̀gá mi, ẹ̀yin lẹ tírèènì wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. À ń tẹ̀lé yín, à ń tukọ̀ yín, àti olùgbẹnusọ yín Ọláyọmí Kóìkì. Kí Ọlọ́run ọba kó máa bá wa pẹ̀lú wọn, àti gbogbo àwọn medias pátápátá káàkiri. Dára ni, só yẹ kó rí bẹ́ẹ̀ ni. Àṣà àti ṣe ni, mass burial, Ọmọlúkà, Bàbá Èkìtì, gbogbo medias pátápátá, Lady K, gbogbo wọn ni mo kí wọn lọ́pọ̀lọpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká di Yorùbá nation mú sọ̀nsọ̀nsọ̀, orílẹ̀-èdè Yorùbá ó jẹ wá lógún. Tí ẹ bá ní ká wo ogun tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ káàárọ̀ òjíire lénìí, ẹ jẹ́ bá mi ṣe ètò yìí. Mo sọ ọ̀rọ̀ kan lọ́sàn-án yìí àbí láàárọ̀ yìí nípa pé kí ni ìdí tí ó yẹ ká fi gba orílẹ̀-èdè wa. Ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ pé tí a bá dá dúró, ẹ ń gbọ́ mi, tí wọ́n ní tá bá dá dúró Yorùbá máa jẹ̀yà. Mo ní èmi sọ fún pé bàbá ńlá arọ́ ni, irọ́ tó jìnnà síná, irọ́ gidi ni. Orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè tó ní ọrọ̀ ajé, tó ní nǹkan àlùmọ́nì dáadáa ní orílẹ̀-èdè Yorùbá. Ǹjẹ́ kí ló wá dé tá a lè fi gba òmìnira?
kí ló dé tí òmìnira ò ṣe jẹ́ tiwa? Ó dandan ká gbà, ó dandan ká fi sínú àdúrà, ká tẹ̀síwájú nínú pèsè àní orílẹ̀-èdè Yorùbá ó ṣe kókó. Torí pé tá a bá wo orílẹ̀-èdè tá a wà nísìnyí tá à ń pè ní location 419, a máa mọ̀ pé orílẹ̀-èdè yìí ò wọ́ọ̀kì mọ́. Ẹ ń gbọ́ mi? Orílẹ̀-èdè yìí kò wọ́ọ̀kì mọ́. Orílẹ̀-èdè tá a wà yìí kò rọgbọ fún kálukú. Orílẹ̀-èdè yìí ó jẹ́ ní tó ń bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú jẹ́. Orílẹ̀-èdè tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ń pokùnso. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àtijẹ àtimú ní orílẹ̀-èdè tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ló ń bá a fínra. Orílẹ̀-èdè yìí òun ni orílẹ̀-èdè tó jẹ́ pé wàhálà fìtínà òun lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kọjú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Orílẹ̀-èdè yìí tí ẹ bá mọ̀ tí wọ́n ń pè lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ rí pé orúkọ yẹn gan orúkọ tó mú wá orúkọ tó lágbára ni. Ẹni tó sọ Nàìjíríà lórúkọ ó jẹ́ nǹkan tó jẹ́ pé orúkọ ìbànújẹ́ ni tí a bá wò sí èdè tiwa ní èdè abínibí wa. Nàìjíríà, èèyàn jíríyà, ìyà lọ́dọ̀ tiwa, ó sì ní sufferness. Gbogbo àwọn nǹkan yìí, gbogbo àwọn àpapọ̀ yìí, òun náà la rí pé òun àfẹ́tì orílẹ̀-èdè wa. Orílẹ̀-èdè Nàìjíríà ó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kún. Orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti lose. Orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ káàkiri. Orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń jí èèyàn gbé. Orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń ṣe fraud. Orílẹ̀-èdè Nàìjíríà yìí òun làwọn olórí wa tí wọ́n láwọn ìjọba wa náà ti ń kówó ìlú jẹ. Orílẹ̀-èdè Nàìjíríà tá à ń sọ̀rọ̀ yìí, ẹ wo oríkì tí mò ń kí o. Ní àwọn ẹni tó ní tí wọn ò fẹ́ kí ẹlòmíín ní, tó jẹ́ pé ọ̀rọ̀ lọ́rọ̀ àwọn nǹkan tó yẹ kéèyàn jẹ, nǹkan mẹ̀kúnnù tó yẹ kí wọ́n jẹ, òun lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jẹ. Làwọn olówó yìí tí wọn ò fẹ́ kí wọ́n ní, àwọn olóṣèlú yìí tí wọn ò fẹ́ kí wọ́n ní. Gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ wípé a gbúdọ̀ mójútó. Orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti wá di pé orílẹ̀-èdè tó yẹ pé ó ń jẹ́ ìnira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ ènìyàn ni ó ń dojúkọ ìṣòro kan sí kejì lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí. Ọ̀pọ̀ ènìyàn ló jẹ́ pé nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àbí kí Ọlọ́run ọba tó láyé kó ṣàánú wa lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni kìí ṣe ìdùnnú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ṣe wà ní diaspora bí wọ́n wà ní abroad káàkiri àgbáláyé. Níwọ̀n ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà ò bá ti dáa, níwọ̀n ìgbà tí ìlú tá a pè lórílẹ̀-èdè yìí tí ò bá ti rọgbọ fún àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú, gbogbo àwọn tó wà nílùú òkè lọ́wọ́ yìí, gbogbo wọn báyìí sufferness ni. Àtijẹ àti mu ó nira fún ẹlòmíì, ẹni tó ti ní tẹ́lẹ̀ gan ó ti ibi gbogbo nǹkan tó ní iléeṣẹ́ ẹlòmíì ti collapse lórí ọrọ̀ ajé Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bó ṣe dáhùn tó. Àwa sọ pé tí a bá pín ìrọ̀rùn máa wà. Ẹ̀yin kan wá sọ wípé tí ìyà máa jẹ ilẹ̀ Yorùbá tí a bá ti pín. Ẹ̀yin ti gbàgbé pé irọ́ láéláé ni. Má sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tí mò ń sọ lọ́sàn-án fún yín. Nínú àwọn àṣírí yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé orílẹ̀-èdè Nàìjíríà bí Ọlọ́run ọba tó láyé bó ṣe kẹ́ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tó, ẹ̀mí Nàìjíríà lénìí òun ni ilẹ̀ Yorùbá. Ẹ̀mí tí Nàìjíríà fi ń survive lọ́wọ́lọ́wọ́ òun ni ilẹ̀ Yorùbá, West Africa. Ìwọ̀nba ni ti East o, West Africa lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ Yorùbá láti from beginning gan ilẹ̀ Yorùbá náà ti ń rí jù. Ibi tí ọrọ̀ ajé pọ̀ jù sí, tí àwọn Northern tí wọ́n ti ń sọ ọrọ̀ ajé tí wọ́n fi ń make trillions of naira, trillions of dollar, orílẹ̀-èdè Yorùbá ni. Kátàtara Aliko Dangote ká fi wò ó, gbogbo ọrọ̀ ajé tó ń ṣe orí ibo ló wà. Ẹ ṣé gan bàbá mi. Àmín. Orílẹ̀-èdè bo ló wà? Orílẹ̀-èdè tí mò ń sọ
orílẹ̀-èdè wa náà ni níbo ló ti ń rí sìmẹ́ǹtì tó ń ṣe ilẹ̀ Yorùbá yìí ni níbo ló ti ń rí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tó ń ṣe ilẹ̀ Yorùbá yìí ni gbogbo oríṣiríṣi kẹ́míkà míì wà tí wọ́n fi mísì nǹkan lórí ilẹ̀ Yorùbá yìí náà ni àwa náà la ní tiles àwa la ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lóríṣiríṣi tó wà lórí ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí kó kan àwọn ìjọba lára ìbá dára kí ẹ jẹ́ ká lọ kẹ́ má rò pé bóyá máa sọ́bà Ọlọ́run kẹ́ wa látòrí ilẹ̀ tó dá orí ilẹ̀ tá a wà yìí kò sí ní tá a gbìn bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ kàn ra da ata àbí ẹ̀fọ́ àbí ẹ da àgbàdo ẹ dà sílẹ̀ lẹ̀ ẹ máa rí bó ṣe máa gbéra láì lo fertilizer láì lo ajílẹ̀ kankan ẹ wo bílẹ̀ wa ṣe dáa tó inú ilẹ̀ yìí a tún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn cool oil a ní àwọn iyẹ̀pẹ̀ tí wọ́n fi ń ṣe àwo tí wọ́n fi ń ṣe toilet tí wọ́n fi ń ṣe àwo a ní àwọn àpáta oríṣiríṣi nínú àpáta tá a ní èyí tí wọ́n fi ń ṣe irin wà ń bẹ̀ mo kí Mr. Sọ́lé Òjó ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a máa parọ́ fúnra wa ìṣẹ̀dá òṣèyàn jẹ́ mo kí yín kéde gbogbo nǹkan tí a máa mú irọ́ tá a máa pa fúnra wa ń bẹ̀ tí ò bá dá dúró a lè sọ́fà mo bẹ̀rẹ̀ látòrí Dangote mo wá sọ nǹkan tó tún wà lórí ilẹ̀ nínú àwọn tá a lè fi produce irin iron orílẹ̀ wa náà ló wà ilẹ̀ wa náà ti rí nǹkan tí wọ́n fi ń ṣe bátìrì tí wọ́n fi ń tan iná lẹ́ni ní orílẹ̀ wa yìí náà tó ti ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé owó ẹ̀ gan ju owó petrol lọ ní resources tó ń jáde Mr. Adéyẹmí mo kí yín Ọmọ́táyọ̀ inú ẹ̀ náà ni a ti ń rí àwọn ohun àlùmọ́ọ́nì àwọn òkúta wúrà oríṣiríṣi bá a ṣe ní dúdú la ṣe ní òkúta funfun tó jẹ́ òkúta wúrà a ní òkúta yìnrín tó jẹ́ òkúta wúrà ẹni tó bá gbọ́ Yorùbá tí mo tí kìyẹn máa mọ̀ túmọ̀ òkúta wúrà oríṣiríṣi la ní a ní funfun a ní dúdú a ní ayìnrín ìfún alẹ́ yìí tó jọmọ́ aláwọ̀ pupa ẹ gbọ́ oríṣiríṣi àwọ̀ la fẹ́ ní ìfún ìkan dàbí brown Ọlọ́run kẹ́ wa ní orílẹ̀-èdè wa ní ilẹ̀ wa yìí náà tá à ń sọ lọ́wọ́ táwọn kan sọ pé a máa sọ́fà lé lórí pé tá a bá dá dúró àìmọ̀kànmọ̀kàn ló dààmú wọn bẹ́ẹ̀ náà la láwọn kó ẹ̀ tí wọn ò tí ì touch ní orílẹ̀-èdè wa ṣé ti Ìbàdàn la fẹ́ sọ káàkiri la fẹ́ sọ ni lábẹ́kúta ẹ mọ bó ṣe pọ̀ lọ ni tí àti touch tó yẹ pé a máa bá ń bẹ̀ nígbà tá a bá touch ẹ̀ Ọlọ́run wá sọ̀rọ̀ omi fún wa ó kẹ́ wa pẹ̀lú omi oríṣiríṣi kò sí pé bóyá ìlú tí ò sómi tó jẹ́ pé ilẹ̀ aṣálẹ̀ orí ilẹ̀ wa yìí náà ni ó fún wa lókun ó fún wa lọ́sà ó fún wa lọ́sùn ó fún wa lóríṣiríṣi omi tó tún lórúkọ tí a lè pè é ní orílẹ̀-èdè wa yìí náà ni ní orílẹ̀ Yorùbá yìí ni tí ò sí ní north tí ò sí láwọn bòmíì ní ìsìgàn ó lójú ibi tí wọ́n ti lè dáko torí pé kó máa ba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọn jẹ́ ìyẹn ní east ẹ lọ wo bí àwọn Haúsá ti ń dáko even nínú àwọn nǹkan tí wọ́n kó wọlé wá màálù tí wọ́n kó wọlé gẹ́gẹ́ bí mo sọ láàárọ̀ màálù tí wọ́n kó wọlé ọ̀rọ̀ mi ò yé yín màálù táwọn ẹni yìí ń kó wọlé sẹ̀ lórílẹ̀‐èdè nílẹ̀ Yorùbá millions of dollars náà fi ń kó lọ mo kí màmá mi Masurat Raji mo kí yín púpọ̀ ìyá press màálù owó tí wọ́n ń gèrè ilẹ̀ Yorùbá yìí ṣé wọ́n ríra lọ́hùn àwa là ń ṣe patí jù àwa là ń ṣe ìnáwó jù àwa là ń ra màálù jù gbogbo ẹran ẹ jẹ́ ká ṣe àkíyèsí lé lórí àwa Yorùbá
ká tó wá lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ata tí wọ́n kó wá nínú ẹ̀ mo lè sọ pé 50% tí gbogbo ata àbí 60% ilẹ̀ Yorùbá náà ti ń kó bẹ́ẹ̀ náà làwọn iṣu náà wọ́n á kó gbogbo ẹ̀ pọ̀ wọ́n á rù wá sí àwọn ìlú kọ̀ọ̀kan nímọ̀ ìgbà tó yẹ pé àwa fúnra wa a ní lè kó owó wa láti fi lọ máa rà lọ́wọ́ àwọn ẹni tó gbìn yín tí wọ́n bá fẹ́ wà jáde. Òun ni ò jẹ́ ká mọ àǹfààní pé báwo la ti fẹ́ mọ àwọn tó ń gbìn yín. Ẹ jẹ́ káwa náà ṣe bísínẹ́sì, kò nídìí kẹ́ ẹ dáko. Tẹ́ bá fẹ́ rọ àwọn ẹni tó ẹ fẹ́ rọ̀ wọ́n lọ́rùn iṣẹ́ táwọn Fúlàní gan rà lọ́wọ́n àti wọ́n rà lówó tó cheap, ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká pọ́n wọn lé ká rà káwa náà fi kíní kó ká lọ máa supply àwọn Yorùbá tiwa. Ibẹ̀ lẹ́tì mọ̀ pé gbogbo tí wọ́n ń tà yẹn ó máa wọ́lẹ̀ lọ́dọ̀ wọn. Tẹ́ bá fẹ́ kí Yorùbá rí àǹfààní jẹ àtàrà bẹ́ẹ̀ ẹ máa mọ̀ túmọ̀ orílẹ̀-èdè Yorùbá pé báwo la ṣe ń ṣe nǹkan wọn. Àwọn tó ń dáko ẹ jẹ́ ká empower wọn. Ara empower ni pé ká bá wọn rajà. Nígbà tá a lọ sí Iyewa North tá a rí ibi tí wọ́n ti ń ta tòmátò, àánú Ọlọ́run wọn bá mi pé ata tòmátò ló pọ̀ tírélà ló pọ̀ tó yìí àwọn Fúlàní ló ń kó ń bẹ̀ nígbà náà ìyẹn last year tí náà ní ògbọ́n tí ń kó nìyẹn wọ́n dẹ̀ supply wọn káàkiri gbogbo ilẹ̀. Ǹjẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé a gbúdọ̀ gbájúmọ́ ní orílẹ̀-èdè wa. Ẹ jẹ́ káwa fúnra wa ká gbé e lárugẹ. Tí a bá ń ṣe àwọn nǹkan yìí tó yẹ pé à ń rà lọ́wọ́ wọn a dẹ̀ ń kó lọ mọ́tò tó máa fi kó náà kó jẹ́ èèyàn wa ká dẹ̀ lọ máa supply ní cheap yàtọ̀ sí táwọn kìíní ń tà. Ibẹ̀ láti máa gbà nǹkan wa o, lórí iṣu lórí ẹ̀gẹ́ lórí gbogbo nǹkan yìí. Ara àǹfààní tá lè kò dìgbà tí wọ́n bá dáko jẹ́ káwọn kan dáko kí wọ́n rà so látòrí eko wọn náà ló ti máa rà tó máa kó jáde. Wàá mọ̀ pé àwọn tó fẹ́ supply ó máa pí ẹ̀. Gbogbo àwọn nǹkan ìlú ẹ̀ka ṣe ní orílẹ̀-èdè wa. Ìkejì nínú àwọn tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn nǹkan wa ẹ jẹ́ ká wá nǹkan pàtàkì láti máa gbé wa lárugẹ. Nígbà tí Ọlọ́run so mi fún wa tó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa, ẹ wá wò mo wá sọ àwọn ọ̀rọ̀ kan mo ní pé báwo ni Nàìjíríà ṣe ń ṣe ẹ̀mí lára Yorùbá ká ní 60 to 70% ní Nàìjíríà fi ń ṣe ẹ̀mí lára Yorùbá. Tí ò bá sí Yorùbá mọ́ àwọn míì máa collapse. Tí ò bá sí Yorùbá lára wọn ó máa rẹ àwọn ìlú míì. Tẹ́ bá yọ àwọn Yorùbá pátápátá nǹkan tó máa fi rẹ̀ wọ́n máa pọ̀ tó yẹ pé gbogbo ọrọ̀ ajé wọn gan àtúnfẹ́ nílùú wa. Ẹ gbọ́ mi yé? Torí pé ìlú wa jẹ́ ìlú tó ṣe pàtàkì. Ẹ dá mi lóhùn gẹ́gẹ́ bí àwọn fáìndìsì tá a ti ń gbọ́bọ̀ tí wọ́n máa ń ṣe fún wa mo tún gbé wá padà látẹnu brọ́dà mi Dr. Aliu nígbà yẹn àbí nǹkan tí wọ́n máa ń sọ gbogbo àwọn àṣírí fún wa pé ní gbogbo North 18 states gbogbo wọn pátápátá ó ní iye tí wọ́n make in a day. Ẹ ń gbọ́ mi? Ní East ó ní iye tí wọ́n make in a day ká tó wá sọ gbogbo ilẹ̀ Yorùbá. Torí èmi máa ka ẹ má ṣe kìtì sí ilẹ̀ Yorùbá táwa sí fún wọn tá a mọ̀ lọ́dọ̀ Yorùbá tiwa 8 ni. Tí a bá sọ tí gbogbo East wọ́n gain is 80 something billion a day. Gbogbo North bẹ́ẹ̀ ni ọ̀gá mi Dr. Aliu Ṣéganṣà gbogbo North tí àbáka Kwara àti Kogi mọ́ 80 something billion a day náà ń generate. Bọ́tábálà ka Kwara máa tẹ Kogi wọ́n máa lọ 100 something torí 30 something billion ní Kwara make in a day nígbà yẹn. Kètù ṣe ìsín o bọ́tábá yọ wọ́n kó 80 something billion náà make a day. Àwọn East that's àwọn Igbo wọ́n make 90 something billion a day. Lagos State lásán ó make 300 and something billion a day. Èho Lagos State ẹ jẹ́ ká jọ sọ ẹ wá wo gbogbo state ẹyọ kan Lagos State o nílẹ̀ Yorùbá ó make 300 and something billion a day. Gbogbo North 18 states wọ́n make
80 something billion a day ẹ bá mi sí ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ wí 80 something billion in a day náà make Lagos State nìkan wá make 300 something billion a day Ogun State ó tẹ̀lé bẹ́ẹ̀ ẹ gbọ́ ká tó wá sọ Èkìtì ká tó sọ Oǹdó ká tó máa sọ Kwara ká tó sọ Ọ̀yọ́ mọye tí wọ́n make gbogbo general tí gbogbo ilẹ̀ Yorùbá make pátápátá almost 600 something billion in a day gbogbo ilẹ̀ Yorùbá òun mo fi sọ fún yín pé ẹ̀mí Nàìjíríà lénìí ilẹ̀ Yorùbá ni kí wá ni ẹ bá mi yọ jáde nǹkan tá a fẹ́ sọ́fà fún ìgbà tẹ́ni tá a bá dá dúró báwo la ṣe máa dá dúró tá a máa sọ́fà pẹ̀lú ọrọ̀ ajé tá a ní ìjẹ́sẹ̀ mọ̀ nǹkan tó ń jáde ní Àpápá lẹ́kọ̀ọ́ ẹ mọ iye owó tí wọ́n make ní dé ní Àpápá lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn lọ́hùn ìjẹ́sẹ̀ mọ iye tí wọ́n make ìjẹ́sẹ̀ mọ iye tí wọ́n make káàkiri ní àwọn agbègbè kọ̀ọ̀kan níbo tó ní company pọ̀ jù sí Ogun State ìjẹ́sẹ̀ mọ iye tí wọ́n generate tó ń jáde gbogbo port tó wà ní Èkó yàtọ̀ fún Àpápá ìjẹ́sẹ̀ mọ iye tí wọ́n generate ń bẹ̀ ẹ dáhùn ẹ wá sọ pé tá a bá pín ìjà máa jẹ Yorùbá ẹ jẹ́ ká ṣe làákàyè dáadáa wípé kò sí ìyà kankan o yìí tí Nàìjíríà fi ń survive gbogbo nínú àwọn nǹkan tí mò ń sọ yìí tí Nàìjíríà bá pawó ìtàn wọ́n á sì kó lọ sí Àbújá wọ́n á fún wọn ní 5% nínú owó tí wọ́n bá pa òun ni owó tí wọ́n dá padà owó tiwa náà fi ń ṣe àbúlàlejò owó tiwa náà fi ń tún ìlú wọn ṣe àwọn nǹkan yìí ìjẹ́sà ronú sí ìjẹ́sí gbogbo wa a mọ̀ wípé gbogbo ọrọ̀ ajé tí Nàìjíríà ń mẹ́kì lénìí ilẹ̀ Yorùbá ló pọ̀ jù sí gbogbo ọrọ̀ ajé tó sọ ní dọlọ́lá sọ ní dọlọ́rọ̀ níbo ló ń wà gbogbo àwọn tax tí wọ́n ń gbà káàkiri ẹjọ́ níbo ló ń lọ not we need to think wise ẹ má jẹ́ kí a kàn máa tanra wa mọ́ ǹjẹ́ ṣé bí orílẹ̀-èdè yìí ṣe ń lọ òun ló tẹ́ wa lọ́rùn bí ẹ jẹ́ ká jọ wò ó ìgbà tí Aliko Dangote tó jẹ́ pé títí ẹnìkan ló mọ̀ òun yìí nìkan ló import ráìsì wọlé tó ń rì fíìlì ẹ̀ tó tà lọ́wọ́n ọ̀pọ̀ yẹn kó ráìsì wọlé o tí àwọn kọ́sítọ́ọ̀mù mú bọ̀ tí tírélà Dangote bá ń wọlé kò sí ẹ̀dá tó lè mú o ó máa wọlé sílé ni wọ́n ti mọ̀ síkà ti wà lára ẹ̀ àwọn máa refill ẹ̀ òun nìkan ló ní páwà lé lórí ìyẹn nìkan bẹ́ẹ̀ sìmẹ́ǹtì èló náà ń ta sìmẹ́ǹtì káàkiri àtìgbà tí wọ́n ti ló máa wálẹ̀ àti ìdìpọ̀ wálẹ̀ o ẹjọ́ èló wọ́n ń ta sìmẹ́ǹtì lọ́dọ̀ tí tó bá ti wálẹ̀ èmi ò tí ìdìpọ̀ wálẹ̀ wọ́n ní pé títí on the 7 àbọ̀ on the 5 sìmẹ́ǹtì máa wálẹ̀ mi ò tí ì rí o wọ́n ló máa di 25 níbo ló ti wálẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká jọ rò ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò dáadáa wípé orílẹ̀-èdè tá a wà yìí ilẹ̀ Yorùbá tá a wà yìí ó kún fún wàrà àti wúrà gbogbo àwọn nǹkan tó ń dààmú wa lọ́wọ́ yìí ẹ jẹ́ ká jọ rò dáadáa ẹ wo bí nǹkan ṣe wọ́n gógó ṣé ojú lásán làwọn tó wà ní òkè òkun ìgbà tí ilé ò bá dáa báwo náà ṣe ní trap tí ilé bá dáa ní àwọn kan náà máa wá sí kọ́ńtì wa láti wá tí wọ́n máa sọ ọmọ ọ̀dọ̀ fún wa ìgbà tí mo lọ Banana Island níjọ́ kan àwọn white ló ń ṣe slave àwọn ló ń ṣe ọmọ ọ̀dọ̀ fún àwọn Yorùbá wa kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni tí àwọn olówó Nàìjíríà yìí àwọn senators kọ̀ọ̀kan tí wọ́n ṣe ọmọ ọ̀dọ̀ nígbà náà lọ́hùn tí mo lọ tó lẹ́ni tí mo lọ bá even ìgbà tó fẹ́ gbóúnjẹ fún mi wọ́n gbó àwọn oúnjẹ yẹn wá pẹ̀lú dòdò báyìí tí mo mọ̀ pé ẹran ẹlẹ́dẹ̀ ló wà ń bẹ tí mo bẹ̀rẹ̀ pé wo lélẹ́yìí tó wà ń bí báyìí tán lẹ́ran ẹlẹ́dẹ̀ tí mo ní àwùsù bíi láì mi ò lè jẹ oúnjẹ yẹn rárá mọ́ ni ẹ gbọ́ gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ ká fi ṣe àkíyèsí mo fẹ́ kó jẹ́ pé gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí mo fẹ́ kí á mú ní òkúnkúndùn pé tí a bá dá dúró orílẹ̀-èdè wa kò lè a lè sọ́fà gbogbo ẹ̀ ń tẹ́ tó pé a máa sọ́fà irọ́ o ilẹ̀ Yorùbá ó ṣe kókó bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ máa rántí lé wípé kò sí bó ṣe wù kó ṣe pẹ́ tó náà orílẹ̀-èdè Yorùbá máa dá dúró
gbogbo ẹ̀yin tẹ́ ń sọ ọ̀rọ̀ tẹ́ ń bú gbogbo àwọn ẹni tó ń ṣe àbí tó ń ṣe agitation tó ń ṣe gbogbo nǹkan pátápátá tó ń ṣe gbogbo àwọn nǹkan yìí tẹ́yin ń rò tẹ́ fi sọ ọ̀rọ̀ sí wọn tẹ́ ń bú wọn Ìgbòho tẹ́ ń bú Ìgbòho àbí tẹ́ ń bú àwọn tó gbé dání tí wọ́n ṣe wàhálà lórí ẹ̀ ẹ̀yin ti gbàgbé pé kèsè tí wọ́n náà ń jà fún tí yín gangan náà ń jà fún nínú wàhálà tí ẹ wà yìí gbogbo nǹkan yìí ni wọ́n ń jà fún àtòtẹ́lẹ̀ ni àwọn Ìgbòho jẹ́ wọ́n rí jẹ wọ́n rí mu owó wà ńlẹ̀ gbogbo ẹ̀ wà ńlẹ̀ wọ́n wá fi gbogbo dúkìá tí wọ́n nílẹ̀ wọ́n fèsì struggle. Mr. Koiki fi tó nílẹ̀ ó wá sí Nàìjíríà torí pé kí gbogbo nǹkan lè dùn fún gbogbo wa. Lady K náà òun náà wá Nàìjíríà ó forí fa gbogbo ẹ̀ ṣe torí pé ká lè bọ́ sí kinní. Gbogbo àwọn nǹkan ìjẹ́sẹ̀ ti mọ̀ gbogbo àwọn nǹkan yìí ìjẹ́sẹ̀ ti rí ẹ jẹ́ ká sọ ọ̀pọ̀lọpọ̀ tá à ń make ọ̀pọ̀lọpọ̀ tí à ń fi lè sọ́fà lórílẹ̀‐èdè wa. Ǹjẹ́ tá a bá dá dúró wàhálà ẹ jẹ́ ká fúnra wa láàrin ọdún mẹ́ta kí ẹ wo bí orílẹ̀‐èdè wa ṣe máa wà tí ò bá ní fẹ́ẹ̀ fáìn ju Amẹ́ríkà lọ. Tí wọ́n bá fèsì àwọn nǹkan kan lórí ẹ̀ tí è ṣeré a wá ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ká dá dúró ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn ẹ̀ mọ̀ túmọ̀ pé ká dá dúró ẹ̀ wá ń sọ pé ìyà máa jẹ wá nílẹ̀ Yorùbá bàbá ńlá arọ́ ni o ọrọ̀ ajé tá a ní ipò tá a ní ọlá tá a ní àti experience before kí àwọn òyìnbó wọn kí ọ̀gá mi àpèsè apẹ́nilápàbí apanisílé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ kí ẹ jẹ́ ká mọ̀ pé ìyà kankan ò lè jẹ wá. Mo kí yín brọ́dà mi sà Olúwatósìn Akórèdé. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó jẹ́ kó ṣe pàtàkì fún gbogbo wa tó jẹ́ pé a lè sọ́fà kankan lé lórí tí ò sí ìyà kankan tí ó jẹ wá tí ẹ bá ní kájọ wò ó wò ẹ má jẹ́ kí ẹnì kankan tàn wá àbí kán fi Nàìjíríà kan máa fi rú wa lójú. Àwọn òyìnbó tó wá dà wá pọ̀ ńjọ́ kìíní àná wọ́n bá wa pé a ti ní experience a ti mọ̀wé wọ́n bá wa pé a wà dat àbí a wà lẹ́ni tí ò lọ́pọlọ Yorùbá ní ọpọlọ a ti ń ṣe ohun mèremère nínú àwọn nǹkan tá à ń ṣe ara ẹ̀ náà ni ẹ ní òré tá à ń ṣe nígbà yẹn òun ni Queen Elizabeth gẹ́gẹ́ bí ó ti wà nínú ìtàn lẹ́kìtì nígbà tó wá tí wọ́n tẹ́ fún òun ló mú lọ tí wọ́n fi ṣe kẹ́pẹ́ẹ̀tì lénìí òun náà fi ṣe rọ́ọ̀gì lénìí ẹ gbọ́ lára tá a ṣe ni àwọn mọye nǹkan tó yẹ pé wọ́n ti gbé lọ ní olden days bí àwọn kòkò bí àwọn nǹkan tó yẹ pé a ti gbẹ́ ní àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n lọ fi ṣe kinní lọ́dọ̀ wọn lọ́hùn tí wọ́n fi ń gba yìí. Gbogbo àwọn nǹkan yìí orílẹ̀-èdè Yorùbá náà ti kó ọ̀pọ̀lọpọ̀ a wá sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa ẹrù bí bóyá ọ̀rọ̀ eré àbí nǹkan míì. Orílẹ̀-èdè Yorùbá ó jẹ wá lógún ó ṣe pàtàkì fún wa púpọ̀ ẹ má jẹ́ ká parọ́ fúnra wa tí a bá wo gbogbo tó wà lórílẹ̀ wa ẹ wo nǹkan kan ṣẹlẹ̀ sí èmi tí mo jòkó yìí àwọn ọ̀gá mi kọ̀ọ̀kan tó wà ń bíbà wọ́n lè jẹ́rìí sí mo mọye millions of naira tí mo lose tó jẹ́ pé ó sọ mí di ẹni tó jẹ́ pé kò lè dápá gún lọ sókè mọ́. Mo mọye fáàmù tí mo ní lákọ̀ọ́kọ́ tí àwọn màálù kọ́kọ́ jẹ tí wọ́n kọ́ sọ mí di nǹkan náà dé pé ó ní iye tí mò ń kó lọ́dọọdún kó tó tún di ẹlẹ́ẹ̀kejì kí n tún start padà mo tún mọ ibi tí ọmọ aráyé bá mi dé. Mi ò lè pokùnso mi ò lè ronú kú òun mo ṣe ń wò pé ok kí máa fi àwọn nǹkan tí ojú mi bá ti rí kí máa fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ti pẹ́ nídìí mídíà tó bí àdẹ̀ ní mú òun lómù bí ò wá sí kankan mọ́ lè ní bọ̀ à ń dúpẹ́ mí torí
gbá òkú ìṣe òtán o. Àwọn ará bí wọ́n rí pé orílẹ̀ wa ọrọ̀ wà ń bẹ̀ bọ̀ wọ́n fẹ́ kó jẹ́ páwọn làwọn máa dáko lórí ẹ̀ kán máa tà fún wa. Tẹ́ bá wò kókó táwọn ń dá lórílẹ̀ Yorùbá wa tí wọ́n ń dá lọ́wọ́lọ́wọ́ àwọn Fúlàní àwọn Haúsá tí wọ́n ń dáko wọn kì í jẹ oko wọn o. Wọn kì í jẹ o, àwọn tí Yorùbá náà máa jẹ o. Wọ́n mọ̀ pé ọrọ̀ wà lórí ẹ̀ torí ẹ̀ náà ṣe ń kílèmù ẹ̀. Tí ẹ bá wádìí ogun tó ṣẹlẹ̀ ní Palestine àti Israel lọ́wọ́lọ́wọ́ ẹ lọ wò ó dáadáa nínú ìtàn yẹn pé àwọn wo ló kọ́kọ́ nílẹ̀, àwọn wo làjòjì nínú àwọn méjèèjì. Tá làjòjì? Ẹ máa mọ̀ pé nínú àwọn ìtàn pé Israel ló ní àjòjì, àwọn tó jẹ́ àwọn bòmíì tí wọ́n jẹ́ àwọn Arab kọ̀ọ̀kan àwọn ní àjòjì tí wọ́n wá bá wọn bẹ̀. Ó ní ọdún tí wọ́n ti ń bá a bọ̀ láti 1914 gbà yẹn náà làwọn yẹn náà ti ń béèrè fún àwọn Israel béèrè fún òmìnira tí wọn ò fún wọn, tí wọ́n ń jà lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí, ilẹ̀ yẹn lórí Palestine. Ó ní sítórì lórí ẹ̀ tó jẹ́ pé a lè gbé kalẹ̀ tí a mọ̀ níwọ̀nba. Torí àwọn nǹkan yìí tẹ́ bá wò dáadáa ó ṣe jẹ́ pé àwọn ará bí ni wọ́n máa fẹ́ gba ẹ̀tọ́ tí èsì ẹ̀tọ́ wọn gbogbo bí tí wọ́n bá dé àbí kí wọ́n bá ti mọ̀ pọ́rọ̀ wà ń bẹ̀ ibẹ̀ náà máa fẹ́ tẹra mọ́ láti rí pé àwọn fẹ́ gbà. Ilẹ̀ tó ń dá àwọn láàmú ibẹ̀ ní omi tí wọ́n lè ti àwọn omi tí ó lè wúlò fún ìlú wọn ibẹ̀ ló wà, wọ́n fẹ́ kó wà. Ibẹ̀ náà ni báǹkì kan náà wà, World Bank. Gbogbo àwọn nǹkan yìí a ronú sí, a fi ọkàn bá lọ wípé gbogbo àwọn nǹkan yìí kí ló lè mú àwọn aráabí láti jẹ́ pé ilẹ̀ tí ọrọ̀ bá wà ǹjẹ́ ṣé àwọn ọ̀ràn yìí tí wọ́n ń gbalẹ̀ kiri yìí tó jẹ́ pé wọ́n ṣe jàgùdà yìí wọ́n jẹ́ àwọn terrorist wọ́n ń ṣe kíní kiri yìí ẹ mọ̀ páwọn ló pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ yìí. Mo kí Prince yes Adéníyì mo kí yín lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan yìí a ní ìdí wípé kí a lè máa tẹ̀síwájú nínú ìrìn àjò Yorùbá nation. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti sùn ẹ dìde, gbogbo ẹ̀yin tẹ́ bá ti sùn lóko ara ẹ jí, ẹ má sùn. Torí pé ẹ jẹ́ ká fọkàn sí pé orílẹ̀-èdè wa ń bọ̀. Ẹ má jẹ́ ká torí èní, ẹ jẹ́ ká torí ọ̀la pé ayì máa bá ìrandíran wa ló ní àsìkò yìí. Ìrandíran wa ẹ jẹ́ ká dìde fún wọn. Orílẹ̀-èdè Yorùbá kò ja ogun jàgídíjàgan, peaceful ni là ń béèrè fẹ́ tọ́ wa. Àfa wàhálà à ń béèrè fẹ́ tọ́ wa ni. Nǹkan tó fi mú àwọn bàbá wa jáde nígbà yẹn, bàbá mi sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ bá mi pariwo Òòṣà, ẹ bá mi yìn, ẹ bá mi dárúkọ ẹ̀. Tí wọ́n fi jáde ni pé ọlá pé wọ́n ti pa àwọn Yorùbá púpọ̀ jù ni wọ́n ṣe gbéra lọ lé wọn kúrò mẹ́, wọn pa wọ́n lé wọn kúrò mẹ́ pé ẹ lè máa pààrọ̀ mi. Bọ̀ ẹ sí bàbá náà gbọ́. Before kan tó dìde fún Yorùbá nation kan tó lọ sí Gàngán wọ́n ti ṣiṣẹ́ fáwọn ìjọba ọ̀nà Gàngán náà gbà dé kí là ń pè bíbà yìí gbókádà ní Ìbàràpá méjèèjì gbó Òkè Ògùn méjèèjì dégbẹ́tì gbogbo nú ó níye ọ̀sẹ̀ tí Sunday Igboho lò. Ẹ jẹ́ ká jọ sọ ṣé wọn àwọn gọ́ọ̀mẹ̀ntì kínní àwọn army àwọn police wọ́n tẹ̀lé wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè súnmọ́ tí wọ́n fèsì lọ́dún náà lọ́hùn, wọ́n dẹ̀ gbà wọn iṣẹ́ wọn kó fún wọn fáwọn ọlọ́pàá. Ẹ jẹ́ ká jọ sọ lórí pé wọ́n dáàbò bo Nàìjíríà nìyẹn o. Gbogbo tí wọ́n dìde fún àbí tí Gani Adams náà dìde fún, gbogbo ẹni tó bá ti wá dìde ẹ máa sọ di ọ̀tá, gbogbo ẹni tó bá sọ òótọ́ ọ̀rọ̀ ẹ máa sọ di ẹni bí, gbogbo ẹni tó bá wí òtítọ́ ẹ máa bú, ẹ máa sọ̀rọ̀ sí ṣàkàṣàkà. Ẹ̀yin dẹ̀ ti gbàgbé pé bàbá wí àkú bá wí àkú ìjọ kan náà a máa lọ náà ni. Orílẹ̀-èdè wa ẹ jẹ́ kó di gbígbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọrọ̀ tó wà lórílẹ̀-èdè wa àṣírí tó wà ń bẹ̀ ó pọ̀. Yorùbá nation no going back ni o.
orílẹ̀-èdè Yorùbá kò sí fàsẹ́yìn rárá. Ẹ jẹ́ ká jọ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká jọ tẹ̀síwájú kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe nǹkan tó jẹ́ pé àjọ máa fi ṣeré o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì láàrin èmi àti yín ni, ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ ká jọ gbé yẹ̀wò ni, ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe pé nǹkan tó yẹ ó ṣe pàtàkì láti jẹ́ pé ká jọ gbé yẹ̀wò lọ̀rọ̀ yìí. A lè máa wò ó bẹ́ẹ̀ tó jẹ́ pé èyí ti gbàgbé pé ìṣẹ̀mí Nàìjíríà ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń rí lórílẹ̀‐èdè Yorùbá lénìí kì í ṣe pé bóyá Nàìjíríà, ẹ lọ wo bí tí àwọn tírèènì ti níyì jù, ìlú ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni bàbá mi Ọláyọmí Kóìkì, bẹ́ẹ̀ ni no going back ni o, kò sí fàsẹ́yìn mọ́. Àfi ká rí pé a tẹ̀síwájú, àfi ká rí pé ọ̀nà là ń gbà o. Ẹ jẹ́ ká múra ká gbìyànjú àti tẹ̀síwájú, ká múra ká gbìyànjú àti jẹ́ pé ọ̀nà tá à ń gbà, ọ̀nà tó jẹ́ pé ó máa san wá, ó dẹ̀ máa là wá, òun ni ká tẹ̀lé. Ọ̀nà tó jẹ́ pé òun ni ó máa là wá, òun ni ká tẹ̀lé, tí ò ní jẹ́ wípé à ń tanra wa mọ́. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká múra lọ́pọ̀lọpọ̀, ẹ jẹ́ ká tara gírí. Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ti dìde, wọ́n tún fi wá lọ́kàn balẹ̀ pé sẹ́ẹ̀ no going back ni. Wọ́n tún jẹ́ kó yé wa wípé ẹ jẹ́ ká bára wa lo ìfẹ́. Gbogbo ẹni tó bá ń bára yín jà, ẹ lọ parí ẹ̀. Ẹ má jẹ́ ká níkùn sínú síra wa. Ẹni tó ti wùwà bákanbákan, ẹ bá parí ìjà. Tó bá tún wù kó tún wù, ọ̀dàlẹ̀ tó bá yá á rí bì. Mo kí wòlíì àgbà, mo kí yín. Ẹ jẹ́ kí a fi ìfẹ́ lò. Ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi lò. Ẹ jẹ́ ká bára wa lo inú kan. Kìí ṣe torí nǹkan kan, ṣe bí torí ọjọ́ ọ̀la wa àtàwọn ọmọ wa àti ìrandíran wa la ṣe ń jà fún. Ọjọ́ erí mélòó ló kù táwa fúnra wa fẹ́ lò láyé? Ǹjẹ́ ta ló mọ̀ bóyá òun máa dọ̀la nínú wa? Ẹ dá mi lóhùn. Kí ló dé tí a lè dìde? Torí lọ́wọ́lọ́wọ́ tí lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ yìí, ara ní gbogbo àwọn ènìyàn o. Ara ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Nǹkan tó ń ṣe àwọn ènìyàn lọ́wọ́ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń àfẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Torí àwọn nǹkan yìí, ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká jọ sọ. Àwọn nǹkan yìí jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé ó yẹ kí gbogbo wa lè jọ jòkó sí kájọ mọ̀. Orílẹ̀-èdè Yorùbá ò kì í ṣe pé nǹkan tó jẹ́ pé a fẹnu ṣe tòótọ́, ẹnu ni àti ìwé. Torí ẹ̀ làwọn ò ṣe jàgídíjàgan. Àwọn bàbá tó ń darí wa wọ́n ń tò pẹ̀lú ọpọlọ. Kì í ṣe bí àwọn tí wọ́n lọ já station radio àbí radio station tí wọ́n fẹ́ máa mẹ́nu lé ọ̀rọ̀ Ọjọ́ta, tí ò yé wọn pé ìfẹ̀hónúhàn náà lọ jẹsẹ lọ́jọ́ta, wọn lọ jà ń bẹ̀. Torí kìí ṣe ọ̀rọ̀ tí wọn mo bá wálé ni. Ọ̀rọ̀ báwo ni ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tí a wà lórílẹ̀-èdè Nàìjíríà, ǹjẹ́ báwo la ṣe fẹ́ kú olóko ẹrú bí? Ǹjẹ́ ṣé bá a ṣe ń bá yìí tó jẹ́ pé tààrọ̀ bá ta lé lọ́wọ́ wa, ǹjẹ́ ta ló mọ̀? Gbogbo wa pátápátá arọ̀ yín ẹ̀bà abẹ̀yìn gbogbo nǹkan yìí, ẹ jẹ́ kí gbogbo wa fara sí i. Ẹ jẹ́ kí gbogbo wa lè tẹ̀síwájú nínú ìrìn àjò tí a gbé dání kí a má bàa ṣubú. Ẹ̀yin àfáà, ẹ̀yin pastors, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ẹ jọ̀ọ́, mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ bára yín lo ìfẹ́ láti rí i pé ká lè tẹ̀síwájú nínú ìrìn àjò wa. N tá a gbé dání ọjọ́ ọ̀la wa ni. N tá a fẹ́ ọjọ́ ọ̀la wa ni. Gbogbo nǹkan ló ti dorí kodò nínú Nàìjíríà. Ṣé ẹ mọ̀ èyí tí wọ́n ń ta ráìsì báyìí?
ǹjẹ́ mọ iye tán ń ta gàrí gan ǹjẹ́ ṣé mọ iye tán ń ta epo pupa àbí kerosene ǹjẹ́ ṣé mọ iye tán ń ta ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ lọ́wọ́ yìí gbogbo nǹkan wá lejú koko gbogbo nǹkan fẹ̀yìn koko gbogbo nǹkan jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé ǹjẹ́ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ni à ń pera wa sí àkíyèsí ẹ jẹ́ bá mi share ètò yìí ẹ bá mi pín tí ebi wa kán má tún flag ẹ̀ dé pé wọ́n blọ́ọ̀kù kìíní wọ́n blọ́ọ̀kù prógráàmù láàárọ̀ tá à ń ṣe ọlọ́run ọba ló bá mi rí prógráàmù yìí gbà ló bá mi rí péjì wa gbà padà èsì ẹnìkankan ọlọ́run ọba ló bá mi rí gbà padà wọ́n blọ́ọ̀kù ẹ̀ wà á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ má jẹ́ kí wọ́n flag ẹ bá mi share ẹ jọ nítorí tọ́lọ́run ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ ra mo dẹ̀ bẹ̀ yín ẹ máa fáwọn náà ní star ẹ máa sọ̀pọ́tì wa even láti lè máa ṣe ọ̀pọ̀lọpọ̀ prógrámù wa lórí àwọn instrument kọ̀ọ̀kan tá a fẹ́ rà mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ ṣàánú àwa náà láti rí i pé àwọn nǹkan tó yẹ pé ó ti dẹnu kọlẹ̀ tá a nídìí lọ́wọ́lọ́wọ́ ẹ ràn àwa náà lọ́wọ́ lé lórí kí ẹ lè máa fi rí wa gbọ́ lóòrèkóòrè lórí ètò ànìgẹ́ ẹ bá wa ẹ sọ̀pọ́tì wa lórí YouTube wa ẹ bá subscribe sí tó gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ eléyìí ṣe pé àbí nǹkan kan ẹ jẹ́ kí mo kí Alhaji Lukman mo kí yín lọ́pọ̀lọpọ̀ olórúkọ mi nù wàláhì tàláhì sumabiláhì lẹ́dí orúkọ mi nù Lukman bẹ́ẹ̀ ni ẹ bá ń gbọ́ Adé Adébọ́lá bẹ́ẹ̀ ni orúkọ Yorùbá mi nù Lukman orúkọ súnà mi lẹ́gbọ̀n mo kí yín púpọ̀ olóko ọlọ́run bàbá láàánú abámi wà pẹ̀lú yín wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim tó ẹ jẹ́ ká múra láti tẹ̀síwájú ká má bàa ṣubú torí nǹkan le èmi gẹ́gẹ́ bí ẹnìkan kìí ṣe ọ̀rọ̀ eré mò ń sọ tó ń dùn mí èmi tí mò ń sọ̀rọ̀ kìí pé mo tún sọ tẹnìkan yìí tó àfẹ́tì èmi náà lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí ni tí a bá ń sọ pé látàná kéèyàn má fi nǹkan kan nu kó máa mu pure water lásán nǹkan kan bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní belief tó jẹ́ pé tẹ́ bá lọ bẹ́lẹ̀ the same thing tó bá bá lọ bá náà ló máa ṣe the same thing tó bá bá lọ bá ló máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ tá à ń go through lọ́wọ́lọ́wọ́ báyìí èmi nígbà tó fi mémi tí mi ò jẹun báwo lẹ ti fẹ́ káwọn ọmọ tí mo bí jẹun àwọn nǹkan yẹn lásán ẹ jẹ́ kájọ rò ó kẹ́ bá mọ̀ kó orílẹ̀-èdè tá a wà kan bọ́ ta lẹ fẹ́ dájú kọ gbogbo àwọn nǹkan yìí tí wò bá ti wá lè sọ̀rọ̀ tó jẹ́ pé okó gbẹ̀mí ààrẹ nìkan ló wá kù tó lè sọ̀rọ̀ síta òun ṣe rẹ nìyẹn ǹjẹ́ so mọ irú ìnira tí mo wà níbi tí mo wà ǹjẹ́ so mọ̀ nǹkan tí mo ń fèsì ní kọ̀rọ̀ tèmi àbí ṣé mo mọ̀ nǹkan tó ń fèsì ní kọ̀rọ̀ tiẹ̀ tẹ́lómi bá fojú olówó tí mo jẹ́ tẹ́lẹ̀ hàn gba ẹni yìí àbí pé kó fojú pé ẹni olówó lọ́wọ́ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìnnìkan tó bá fi wò mí tó bá pè mí ẹgbẹ́ ṣe báyìí màá rẹ́rìn ni pé ẹni tó jẹ́ pé mọ̀ tó wà ní ọwọ́ ẹ̀ tí ò tí ì jẹ tàárọ̀ ìwúlò kó máa jẹ tọ̀sán ẹ jẹ́ ká wá bára wa sọ dáadáa tí èsì ọ̀rọ̀ tó jẹ́ pé a máa parọ́ fúnra wa rárá ẹ jẹ́ ká bára wa wí gbogbo tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ nǹkan tó ń dunni lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì láti gbélé àwọn pírójẹ́tì mi ta gbélé lórí stúdíò tá a rí ṣe la fi bẹ̀ gbogbo yẹn pé ẹ sọ̀pọ́ọ̀tì wa lórí stúdíò tá a fẹ́ ṣẹ́t ẹ ràn wá lọ́wọ́ lórí tẹ̀síwájú wa ká lè ṣẹ́ẹ̀tì stúdíò wa ẹ jọ̀ọ́ kò sí tó kéré jù kò dẹ̀ sí tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó yẹ pé láti lè fi tẹ̀síwájú ẹ ràn àwa náà lọ́wọ́ láti rí i pé a lè búùsì mòórá iṣẹ́ tá à ń ṣe káwọn sísítẹ́ẹ̀mù wà kí gbogbo nǹkan lè ṣẹ́ẹ̀tì bó bá ṣe yẹ ká dúró gbogbo tó bá yẹ ká ẹ ti sọ̀pọ́ọ̀tì wa níbẹ̀ arọ̀ yín abẹ̀yìn ni
kí ọba Ọlọ́run Elédùmarè tó láyé kó bá wa gbàdúrà gbogbo yín pátápátá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kìí ṣe eré, torí ẹ̀ mo máa fi sọ wípé orílẹ̀-èdè Yorùbá ó jẹ wá lógún. Gbogbo eléyìí tá à ń sọ́fà lénìí kò ní lè ṣẹlẹ̀ mọ́ wípé à ń sọ́fà àbí nǹkan kan ṣe wá. Ẹ jẹ́ kí a múra ká dìde ká lè gba orílẹ̀-èdè wa. Ẹ jẹ́ ká bẹ Ọlọ́run, ká súnmọ́ Ọlọ́run, ká dẹ̀ pariwo ara wa síta fún àwọn orílẹ̀-èdè tí wọ́n so wá pọ̀ kán lè bá wa nǹkan ṣe sí. Eléyìí sí ọ̀rọ̀ tó jẹ́ pé a máa fi tì síbì kan. Eléyìí sí ọ̀rọ̀ tó jẹ́ pé a kàn máa wò pé bóyá nǹkan tí ò yẹ ká máa sọ. Òun mo fi ń tú àṣírí ní tó pamọ́ nù Nàìjíríà àti ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá yìí o, òun ni ọkàn Nàìjíríà. Ilẹ̀ Yorùbá yìí òun lẹ̀mí Nàìjíríà. Toríjọ́ tí Yorùbá nation bá fi lè dúró àti wọ́n ti bá wọn wò. Bẹ́ẹ̀ ni wọ́n á mọ̀ pé ó kan ni lára gangan. Ìgbà yẹn lẹ́ mọ̀ pé ilẹ̀ Yorùbá á wà nínú àwọn orílẹ̀-èdè tó máa jẹ́ gbòógì ní gbogbo àgbáláyé. Ìgbà yẹn lẹ́ máa rí àwọn tó ní talent tó jẹ́ pé gbogbo àwọn doctors tó yẹ kí wọ́n máa ṣiṣẹ́ lórílẹ̀-èdè Yorùbá àbí Nàìjíríà lẹ́nu abroad, the best doctor ẹ lọ sí abroad Yorùbá ni. Nínú àwọn tó gba best ẹni tó ṣe mọ́tò náà Yorùbá jẹ́ number 1 bẹ́ẹ̀, tó jẹ́ pé engineering Yorùbá ni. Àìmọye nǹkan kan tó jẹ́ pé Yorùbá lẹ́bàá ń bẹ̀ níbi tí technology wa ń gbádé lọ́wọ́ yìí. Nínú àwọn tó jẹ́ àwọn ọ̀mọ̀wé tó ń gbá lórí jù Yorùbá ni. Báwo la ṣe lè ṣe nǹkan experience oríṣiríṣi tó ń ṣẹlẹ̀, ǹjẹ́ kí la rí ṣe sí? Ọmọ kan tó generate iná lẹ́kìtì, ǹjẹ́ kí lẹ ṣe sí? Látara òkúta, ǹjẹ́ sáwọn ìjọba sáré sí? Tó bá yẹ pé wọ́n ṣe ni ibi tán owó tán fẹ́ rí nù, jẹ́ kí wọ́n lè gba àbí kí wọ́n tẹ ọmọ yẹn rì. Ọmọ kan ní 2010 ọmọ kan ti kọ́kọ́ generate iná rí ní Àjà látara potato TVC gbéngbà yẹn. Ẹ dáhùn, kí ni ìgbẹ̀yìn ẹ̀? Wọn gbọ́ kankan mọ́ lórí ẹ̀, wọ́n tẹ̀ rí ni, torí tán bá ti mọ̀ wọn ní rówó tí wọ́n rí mọ́. Orílẹ̀-èdè Yorùbá yìí ni o. Gbogbo kangi down nígbà yẹn níbo lẹ ti rí iná tí wọ́n mú? Kìí ṣe orílẹ̀-èdè Yorùbá ni. Gbogbo nǹkan ọrọ̀ tí wọ́n fi ń lo Nàìjíríà yìí nípa náà ni, nípa kòkó ni, nípa oúnjẹ ni, nípa nǹkan ọ̀gbìn ni, àbí pa nǹkan wúrà tá a ní, góòdì àbí dáyámọ́ndì tá a ní ni, àbẹ́po ni tí a ní tí a ò tí ì lò tiwa gan, orílẹ̀-èdè Yorùbá ni. Àwọn tiles lára àwọn àpáta tí a ti lè rírin tó jẹ́ pé ẹbí lè build anything, orílẹ̀-èdè Yorùbá. Àwọn àpáta kan wà tó yẹ kó máa yọ bí slate báyìí bí tiles, orílẹ̀-èdè. Nǹkan tí wọ́n fi ṣe chalk tí wọ́n fi ń kọṣẹ́ sọ́ọ̀kì ń pè ní Yorùbá. Àwọn ẹfun, orílẹ̀-èdè Yorùbá yìí ni. Why ta ṣe ń deceive ara wa? A rí many chemical ní orílẹ̀-èlẹ̀ ní orílẹ̀ Yorùbá yìí. Ẹ má yẹ ká parọ́ fúnra wa. Àìmọye agbègbè tá a ti tẹ̀, àìmọye ìlú tá a ti lọ tá a rí àwọn nǹkan yìí tá a fojú wa gan ni. Tó jẹ́ wípé kí ni àbálò àbábọ̀, àwọn wo ló ń wà ìjọba ni, àwọn wo ló ń kó lọ, àwọn wo ló wà ní àwọn China. Gbogbo àwọn nǹkan yá wá fi ṣe trade by barter. Wọ́n tún là ń yáwó, ǹjẹ́ só yẹ ká máa yáwó àtúnjẹ gbèsè mọ́ gbèsè? Kí là ń parọ́ fún wa fún? Ǹjẹ́ sí owó tí wọ́n mẹ́kì lójúmọ́ níbo ló ń wọ̀? Nígbà tí àwọn gọ́vnà àbí àwọn sẹ́nì tó wà ní House of Assembly, House of Rep l'Abuja, gbogbo wọn tó jẹ́ pé owó tí wọ́n ń gbà owó ńláńláńláńláńláńláńlá tí ò ṣe pè ní. Nígbà tí ẹlòmíì bá ń fi brown paper kó millions of naira, millions of dollars tó ń kó jápa tó fi ń gbé jáde kó láti ọ́fíìsì, báwo náà ṣe fẹ́ chẹ̀kẹ́? Tó jẹ́ pé gbogbo nǹkan ẹ sọ di àpapín.
ọ̀rọ̀ yìí ìyà ń jẹ mẹ̀kúnnù. Ìmọ̀ràn mo fẹ́ yìn ìjọba Nàìjíríà, ìyà ń jẹ mẹ̀kúnnù. Ìyà ń jẹ mẹ̀kúnnù tààrà. Ẹ bá wa wá nǹkan ṣe sí. Ẹ bá wa ṣe kí ni? Ẹ bá wa wá nǹkan ṣe sí o. Ká lè tẹ̀síwájú ní orílẹ̀-èdè. Tí orílẹ̀-èdè yìí ò bá rọgbọ mọ́, ẹ jẹ́ kó kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ ká máa lọ. Torí mo rí pé ẹ understand bí orílẹ̀-èdè yìí ṣe ń lọ. Ẹ jẹ́ ká máa lọ látara bẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń rí yìí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń bani nínú jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń gbèsè ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ káàkiri. Ǹjẹ́ ṣé nǹkan tó kàn tó yẹ ká máa ṣe lélẹ́yìí? Ǹjẹ́ why tó jẹ́ pé a máa suffer àwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ Yorùbá millions of Yorùbás tí ẹ ṣe almost kí n sọ pé 20 millions ni wọ́n wà ní abroad, ọjọ́ bẹ́ẹ̀ lọ tó wà ní abroad Yorùbás ní gbogbo àgbáyé. Kò síbi tẹ́ẹ̀dẹ́tẹ̀ nípa Yorùbá. Àwa ń ṣe ẹrú, à ń ṣe gbogbo àtàgídí lẹ́lòmíì fi ń ṣiṣẹ́. A máa òbí bóyá wọ́n ń gbádùn lọ́ọ̀kan náà tó ní wàhálà fìtínà náà fi ń ṣiṣẹ́ lọ́hùn. Ẹ máa rò bí bóyá àwọn kìnnìkan náà ṣe ó ní tí wọ́n ń dojúkọ náà lọ́hùn. Bó tá bá ti bìlí pé gbogbo àwọn tó wà nílùú òyìnbó yẹn bóyá wọ́n lọ kó kìnnìkan náà ni. Wọ́n tó ń gbìyànjú lára wàhálà tí wọ́n ń ṣe, gbogbo fẹ́ẹ̀ tí wọ́n ń ṣe, òun náà fi ń rántí ilé. Ẹ jẹ́ kí gbogbo wa ká mọ tá à ń ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa mọ ibi tá à ń lọ. Torí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ó jẹ́ nǹkan pàtàkì fún wa, ó jẹ́ nǹkan tó yẹ ká gbájúmọ́. Torí ẹ̀ a gbúdọ̀ mọ ibi tá à ń lọ, a gbúdọ̀ mọ nǹkan tá à ń ṣe. Mo rọ̀ wá, mo bẹ̀ wá, mo fi Ọlọ́run Elédùmarè bà wá. Ẹ má jẹ́ ká padà. Ẹ jẹ́ ká dúró ṣinṣin. Ẹ jẹ́ ká lè tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀, nínú àwọn nǹkan tó bá yẹ ká gbé ṣe. Gbogbo àwọn èèyàn inú wọn kálukú ò dùn lórílẹ̀ Nàìjíríà táwa yìí. Kò sí bó lówó náà ṣe lówó tó, òun náà ń ṣagídí lọ́wọ́ yìí ni o, ó ń sọ́wọ́ náà ni. Nǹkan tí olówó, nǹkan tẹ́nìkan fi ń ra nǹkan 10 tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí 20 ó ti fi ń ra ẹyọ̀kan báyìí o. Ìmí nǹkan tẹ ẹyọ̀kan ààfù ló fi ń rà. Ẹ jẹ́ kí gbogbo wa jọ parapọ̀ ká dìde. Kò sí tó burú jù nínú pé èèyàn fẹ́ ònú hàn. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí. Kí Ọlọ́run ọba tó láyé, ọba tó lo gbogbo, tó so gbogbo, tó ń dáhùn gbogbo nínú ayé kó wá gbàdúrà wa, kó ṣàánú fún wa lé lórí. Ká má ṣe sílẹ̀ tẹ̀ látara àwọn nǹkan tó ṣẹlẹ̀ káàkiri. Àdẹ̀ nífẹ̀ẹ́nu kọ́. Gbogbo ẹni tó ń lépa wa káàkiri àbí wọ́n ń wá ṣubú rẹ ni, Ọlọ́run ọba láàánú á bá fìyà jẹ wọ́n. Ẹ wò ó, ìtẹ̀síwájú orílẹ̀-èdè ó ṣe kókó. Ẹ jẹ́ ká múra ká gbìyànjú. Ẹ jẹ́ ká múra ká lè tẹ̀síwájú. Ẹ jẹ́ ká múra kí ẹ lè mọ̀ wípé n tá a gbé síwájú yìí kìí ṣe kínní. Bàbá Bọ́lá Ahmed Tinubu, mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ Nàìjíríà. Tí ò bá ṣe mọ́, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó kálukú lọ kẹ́ ẹ sáìnì, kẹ́ ẹ jẹ́ kí wọ́n máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu, mo rọ̀ yín, mo bẹ̀ yín, tẹ́ bá rí pé gbogbo tí wọ́n ṣe ń bẹ̀ jọ́, even referendum àfẹ́, kó kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ó lè pè wá, á pè wá lórílẹ̀‐èdè wa, á pè wá káàkiri pé yes, káwa náà dá dúró ló dá. Torí sovereignty tá à ń jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ yìí kìí ṣe nǹkan kékeré o. Kìí ṣe nǹkan kékeré lọ́rọ̀ Nàìjíríà lọ́wọ́ yìí o. Ẹ jẹ́ kí a jọ sọ, ẹ jẹ́ ká jọ yàn. Torí ẹ̀, ẹ jẹ́ ká kún fún ìbẹ̀ Ọlọ́run dáadáa. Kí ọba Ọlọ́run kó ṣàánú fún wa lé lórí, kó gbàdúrà wa níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ káàkiri. Ẹ jẹ́ bá mi pín ètò yìí torí Ọlọ́run.
ẹ bá mi pín débi tó bá yẹ kó dé, ẹ bá mi share débi tó bá yẹ kó kàn, ẹ bá mi pín, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín, ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi pín ètò yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ lọ́hùn, bí Nàìjíríà ṣe ń lọ kò tẹ́ wa lọ́rùn tó, bí Nàìjíríà ṣe ń lọ ó sú òǹkálùkù lọ́wọ́ tá a wà yìí. Ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan tí ó dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa nínú. Ẹ jẹ́ kí gbogbo wa kí a túbọ̀ tẹ̀síwájú lé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan míì lórí. Torí ẹ jẹ́ ká bẹ lọ́hùn, ẹ jẹ́ ká bẹ lọ́hùn kí Ọlọ́run ọba kó ṣàánú fún wa, kó dẹ̀ ràn wá lọ́wọ́, k'Ọlọ́run ọba kó ṣàánú wa lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Torí ẹ má jẹ́ ká wò pé àbí bóyá kankan àbí k'Ọlọ́run gbà wá lórí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí. Kò sí ní tá a lè ṣe, kò sí ní tá a lè wí ju pé àbí kí Ọlọ́run ràn wá lọ́wọ́. Torí orílẹ̀‐èdè yìí ti jẹ́ nǹkan tó jẹ́ pé ó ti dá ọgbẹ́ ọkàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára. Ẹ jọ̀ọ́ mo rọ̀ wá, mo bẹ̀ wá, ẹ jẹ́ kó jẹ́ pé ká lè tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ayé yìí, nínú bí a ṣe máa rí pé orílẹ̀‐èdè Yorùbá kó lè tẹ̀síwájú ní dáadáa. Tí èsì eré, torí gbogbo àwọn nǹkan yìí kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa nínú, kò dùn mọ́ wa nínú rárá o, kò dùn mọ́ wa nínú. Torí àwa tí a wà tá à ń ṣe gbogbo nǹkan yìí náà kì í ṣe pé inú wa ń dùn. Ẹ lè wò pé àbí bóná tí ń irọ́ o, ṣe rí dátà yìí ẹnìkan ló bùn wa. Even dátà tẹ rí mo fi Ọlọ́run bá búra, èní yìí náà ló máa tán. Ẹnìkan ló fún wa, òun la ṣe ń ṣe program léra. Kò wá sí tó burú jù tẹ́yìn náà bá kún wa nínú àwọn nǹkan tá à ń ṣe. Torí gbogbo tá à ń ṣe kì í ṣe fún èmi nìkan o, fún gbogbo wa ni o. Ẹni tó ṣe dátà fún wa àtún lè lọ bá pé kíní ó wù ló ṣe dátà fún wa la fi ní program ṣe. Èní tó bá tán lè ní sìn k'Ọlọ́run tó bú wa láti rí pé báwo la ti fẹ́ rí dátà míì ṣe. Àwọn sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn equipment tá a fẹ́ ṣe, ìyẹn wà bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan tá à ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè tá a wà ó ń affect wa púpọ̀, wàláì. Torí ẹgbà míì tẹ́lẹ̀ owó tó bá yẹ ká fi jẹun a máa fi ṣe dátà, ìgbà tí ò sí mọ́lẹ̀ nìkan ṣe ràn wá lọ́wọ́. Bọ̀tẹ́ bá ń support wa, ṣé stars ni àbí bóyá ẹ̀ ràn wá lọ́wọ́ nínú àwọn nǹkan, ẹ pè wá, ẹ pè wọlé, ẹ pè wá lẹ́yìn ní tẹ́ bá fẹ́ fi ràn wá lọ́wọ́ láti rí i pé kí àwa náà lè tẹ̀síwájú. Ẹ má kẹ́ ṣe eré o, àti kẹ́ support wa ní YouTube wa. Ẹ jọ̀ọ́, mi ò gbó kankan ní orí ìlà Facebook ò fún mi lówó àbí mò ń gbowó YouTube, irọ́ o, mi ò gbowó mi kankan. Bọ̀ ìrànlọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ń wò wá, nínú ẹ̀yin tẹ́ ẹ wà, ìrànlọ́wọ́ yín náà tẹ́ bá fi support wa láti rí pé à ń jáde láti máa rí gbogbo tá a bá ń rí, tí a jẹ́ kí gbogbo yín máa gbọ́ tá à ń sọ fún yín ara ẹ̀ náà ni. Gbogbo ẹ̀yin náà lẹ́ múnú wa dùn náà, jẹ́ ká ronú nígbà tá a bá ti jáde síta tá à ń sọ̀rọ̀, a máa gbàgbé ìrònú tá a bá ń rò á gbé sílẹ̀. Ìfẹ́ tẹ́ ní sí wa ni ò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àwa náà ò ní dẹni burúkú níwájú yín, ẹ̀yin náà ò dẹ̀ ní ṣubú. Ibi tẹ́ ẹ ti bá ń rówó tẹ́ ẹ ti mú náà, aburú ayé kankan ò ní ṣẹlẹ̀ sí yín, a máa lékún ni, a máa pọ̀ sí ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ọ̀nà tẹ́ bá lè fi ràn wá lọ́wọ́ lórí program wa láti lè tẹ̀síwájú àbí láti set studio wa, ẹ ràn wá lọ́wọ́. Ọlọ́run ọba Ọbalánú á máa fún yín ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìgbìyànjú làwa náà ń gbà láti rí pé à ń tẹ̀síwájú, kí ipa ní kankan. Mo fi Ọlọ́run ọba búra sí i. Tí ṣeré, ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ mọ̀ níbẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ tá à ń dojúkọ ó lágbára. Mo fi Ọlọ́run ọba búra. Mo sáà máa ń rí pé kí n rí pé mo bá yín sọ̀rọ̀ tí mo bá ti rí àwọn ètò tó lọ, tí àwọn ètò mi àti kọjá, àwọn ẹlòmíì àti gbé gan tó yẹ pé nǹkan mi wà tó yẹ pé mi mo rí èmi máa ṣe sọ fún pé ẹ lọ sọ́n pa báyìí, mi ò ní dátà àti ṣe program.
gbogbo àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé adẹ máa ń rí research tó jẹ́ pé a máa gbá tó bá yẹ pé ká máa wá àwọn nǹkan oríṣiríṣi tó jẹ́ àwọn nǹkan ìṣẹ̀báyé àwọn nǹkan tó jẹ́ pé history tó ń ṣẹlẹ̀ a tún lè rí tí a máa sọ tí ẹ máa mọ̀ pé nínú àwọn ìjìnlẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri a máa ń wá jáde bò kí àyèwò la rí àti ìrìn àjò láti máa wá kiri ǹjẹ́ bó la ti rí owó náà tí ẹ máa mọ̀ tó ń ṣẹlẹ̀ ní immediate kò má sí kò sí o gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ àfẹ́tì fún wa àwọn ibi tó yẹ ká dé àwọn ibi tó yẹ ká lọ àwọn ibi tó yẹ ká rìn sí gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ẹ rí i pé á hàn nínú àwọn nǹkan ọ̀rọ̀ wa lélẹ́yìí nínú àwọn nǹkan tá a gbé sílẹ̀ lélẹ́yìí tó máa jẹ́ pé ojú gbogbo wa máa fi là kò sí ìrìn àjò lé lórí ní ayé ìgbà kan tá a fi ń káàkiri tá à ń wá táwọn gbogbo nǹkan yìí a máa ń ṣe fídíò kiri bọ́ ọlọ́wọ̀n ọba ló ní dédé bọ́ à ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò wá ní gbogbo gbà kí ọlọ́wọ̀n ọba láàánú ọba tó ń ṣoore fúnni tó ń ṣe dáadáa fúnni láyé kó bá mi ṣe dáadáa fún gbogbo yín àánú ọlọ́run á máa wà pẹ̀lú yín ẹ ní ṣubú dànù gbà kankan orí ọlọ́run máa jẹ́ ti yín bẹ́ẹ̀ ni mo fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ẹ jọ̀ọ́ orí ọlọ́run kó máa wà pẹ̀lú yín ẹ ní ṣubú dànù gbà kankan àánú ọlọ́run dẹ̀ máa wà pẹ̀lú yín torí ẹ̀ mo fi ń rọ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora àbí tẹ́ wà ní both world àwọn gbogbo àgbáyé kẹ́ máa ràn wá lọ́wọ́ lórí program tiwa náà kí tv wa àbí studio wa lè fi set àbí láti fi ṣe data ẹ jọ̀ọ́ àfi ọlọ́run elédùnmarè bẹ̀ yín nǹkan tó fi mú wa táwọn náà fi sọ eléyìí ẹ mọ̀ pé ní tí nàìjíríà sọ wá dà ní gbogbo nǹkan yìí àfẹ́ ti wà lọ́wọ́lọ́wọ́ torí ẹ̀ mo fi sọ fún pé tí mo bá sọ fún pé àfi kankan nu láti àárọ̀ àbátànà ẹlòmíì ò ní bìlífù bọ́tà bá ti mú mi ọlọ́run ò pa wá ó dẹ̀ nǹkan wá wọn kálukú ló mọ ìṣòro tó ń dojúkọ bọ̀ mo fẹ́ kẹ́ bá a support program ní nǹkan tẹ́ bá máa fi máa ràn wá lórí ẹ̀ a ní the system a ní di ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa fi tanná a ní di ẹ̀ gbogbo àwọn kọ̀ọ̀kan àwọn fún kọ̀ọ̀kan ẹ jọ̀ọ́ láti fi ràn wá lọ́wọ́ lé lórí a ní di ẹ̀ ẹ jọ̀ọ́ ká lè fi set àwọn studio gbogbo àwọn nǹkan yìí tó máa fi dúró dáadáa láti rí pé ẹ̀ ń gbọ́ wa àbí láti máa ṣe data à ń gbowó online o ẹ jọ̀ọ́ nọ́mbà wa wà mẹ́tọ́ báyìí pé ẹ nífẹ̀ẹ́ sí wa bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí wa tẹ́ máa ń wò wá gbogbo gbà ẹ lè pè wá lórí nọ́mbà wa tó wà níbẹ̀ yẹn ẹ lè pè WhatsApp wa ń bẹ̀ ẹ lè pè wá direct tẹ́ ẹ bá rí wa pé WhatsApp ẹ pè wá direct a máa tan data wa torí pé à ń yọ lónìí èyí náà ní dátà lè máa tán mo dẹ̀ bẹ̀ lọ́hùn pé kọ́lọ́n bá wa pèsè míì ò bá jẹ́ kékeré kó tó di pé ó di ilẹ̀ mọ́ lọ́la kọ́lọ́n bá kó ṣàánú fún wa kó ṣe dáadáa rẹ̀ fún wa ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá no going back ni orílẹ̀-èdè Yorùbá á jẹ́ ìtẹ́wọ́gbà fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè a ní ṣubú dànù pẹ̀lú àṣẹ Ọlọ́run bá mi pèsè fún gbogbo yín pátá gbogbo ojú tó ń wò yín àti èyí tó tún máa wò mí Ọlọ́run máa pèsè fún yín ẹ jọ̀ọ́ ẹ follow wa kí ẹ dẹ̀ bá wa like wa kí ẹ dẹ̀ rí pé ẹ subscribe sí YouTube wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ bá mi follow torí pé wọ́n ti ń block kíní yìí wọ́n ti ń block ẹ̀ látànà ẹ jọ̀ọ́ ẹ bá wa follow page wa kan náà Àlùkà Adébọ́lá ẹ jọ̀ọ́ ẹ bá wa follow ẹ̀ Àlùkà Adébọ́lá àwa náà la ní ẹ jọ̀ọ́ torí pé wọ́n ti fẹ́ program wa àbí kí lórúkọ ẹ̀ amóhùnmáwòrán eléyìí nǹkan tó ń ṣe lé lórí ó lágbára púpọ̀ ẹ jọ̀ọ́ ẹ follow wa ẹ jọ̀ọ́ ẹ bá wa follow Àlùkà Adébọ́lá ẹ bá wa follow ẹ ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ bá wa follow ẹ mo rọ̀ yín mo bẹ̀ yín náà ni ẹ rí pé ẹ bá wa lọ follow ẹ lè máa rí wa wò dáadáa lórí ibẹ̀ yẹn ti lórí àwọn nǹkan ìgbésẹ̀ tó bá yẹ ká tún gbé ẹ lè máa rí ẹ ṣé púpọ̀ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi Ọlọ́run bàbá láàánú á máa bá mi wà pẹ̀lú yín àánú Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín oore ńláńlá oore Ọlọ́run á bá mi dùgbẹ́ fún òpin ẹsẹ̀ láwà yìí Ọlọ́run ọba láàánú Ọlọ́run ọba ò ní dì yín mọ́sẹ̀ lọ ẹ gbọ́ wọn ní gbé yín dìgbàdìgbà lọ sátán wọn ní gbé yín dìgbàdìgbà lọ sọ́sítà èyí tó kù tọ́sẹ̀ yìí máa fi parí ẹ ní fojú sunkún mi èmi náà ní fojú sunkún yín ní fojú sunkún ara wa pẹ̀lú àṣẹ Ọlọ́run èyí tó kù tí ọ̀sẹ̀ yìí máa fi parí ẹ ní fojú sunkún ọmọ bẹ́ẹ̀ náà ni èyí tó kù tó sùn yìí máa fi parí ẹ ní fojú sunkún yín wọn ní fojú sunkún yín wọn ní fojú ẹ dẹ̀ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún èmi náà pẹ̀lú àṣẹ Ọlọ́run
èyí tó wá kù tọdún yìí máa fi parí o ní bọ́dún lọ o pẹ̀lú àṣẹ Ọlọ́run àwọn ọmọ wo ò ní bọ́dún lọ ní fìkan gbà kan pẹ̀lú àṣẹ Ọlọ́run aburú ayé kankan ò ní ṣẹlẹ̀ sí wa Ọlọ́run ọba máa bá wa ṣàlékún owó àlékún yìí a bá wa ṣe fún wọn gbogbo ẹ tẹ́ wà ní òkè òkun pátápátá gbogbo àtẹ́bà wálé ẹ kó orí oko wálé ni pẹ̀lú àṣẹ Ọlọ́run aburú kankan ò ní kàn yín ọlá láhùlá wàlá kùwátà ilá abilá ilá ilá sí ọlá Jésù Kristi Ọlọ́run Olódùmarè ni mo fi gbàdúrà fún gbogbo wa pátápátá pé àánú Ọlọ́run a máa jẹ́ tiwa pátápátá káàkiri gbogbo àgbáláyé pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ lè pè wá ní ẹ̀yìn ètò tó bá yẹ pé òótọ́ lẹ nífẹ̀ẹ́ wa òótọ́ ni ẹ fẹ́ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ pè wá sí orí nọ́mbà wa àbí kẹ́ fún wa ní text message ní inú bẹ̀ ẹ pè wá bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ arọ̀yìn àbẹ̀yìn Ọlọ́run ọba Elédùmarè a máa wà pẹ̀lú wa pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run bí ẹ bá ṣe fẹ́ tó bá yẹ pé ẹ fẹ́ ká máa drop account number wa náà ni a fi síbẹ̀ tó jẹ́ pé ẹ fi máa ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ní gbogbo ìgbà Ọlọ́run ọba máa wà pẹ̀lú yín lórí project a fẹ́ gbé sílẹ̀ ẹ jọ̀ọ́ a máa wá láìpẹ́ yìí tí ẹ lè máa fi ràn wá lọ́wọ́ tó bá yẹ pé òótọ́ ẹ nídìí láti ràn wá lọ́wọ́ ẹ ṣé púpọ̀ Ọlọ́run ọba láàánú a máa wà pẹ̀lú yín ẹ ṣé gan a tún máa pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ àlàáfíà ó dàárọ̀.